wallahi tallahi summa billahi la ilaha illa aqsam bi rabbil kaaba wallahi Saheed ní wà lìjánà Saheed Shittu ní wà lìjánà àti gbogbo àwọn tó bá tẹ̀lé Saheed Shittu àti gbogbo àwọn tó bá tẹ̀lé iná jahannama ní gbogbo wọn lọ bí ìsinmi láì bí kúdírátì láì tátà wọn wà lìjánà ìyá tó bá pé òun ní wà lìjánà wà ń du ẹ lójú tó ṣe àlùjánà ni ìyẹn tó ṣe àlùjánà èèyàn kan wà tún ní kun lọ́wọ́ òun náà máa wọ jahannama. ìkan náà àwọn sahaba nabi radiyallahu anhum tamasi Jundub radiyallahu anhu hadith na bẹnu Muslim ó gbégbé wáyé pé haddatha rasulullah sallam anna rajulan qala wallahi la yakfiru allahu li fulan ipe anasallamu ó bá wọn sọ̀rọ̀ ipe arákùnrin kan bẹ tó já sí wípé ó sọ ipe òun búra lóko Allah bẹ́ẹ̀dá ipe Allah bẹ́ẹ̀dá ò ní foríjìn lágbájá ipe Allah bẹ́ẹ̀dá ò ní ṣe kíni kò ní ṣàforíjìn fún lágbájá ẹni tí Allah bẹ́ẹ̀dá ò bá sì foríjìn definitely Allah bẹ́ẹ̀dá yóò fi yànà jẹun tán oye so anasallamu wá sọ pé wa inna Allah qala ipe Allah bẹ́ẹ̀dá wá sọ pé man dha alladhi yata'alla alla aghfira li fulan ipe talẹ́ni náà tí ń búra ipe èmi ò ní foríjìn lágbájá tó jẹ́ ẹrú mi Allah bẹ́ẹ̀dá wá sọ pé wa qad ghafartu li fulan ipe mo sì ti ṣàforíjì fún lágbájá tí ó sọ pé òun Allah bẹ́ẹ̀dá ò ní ṣàforíjì fún wa ahbattu amalak ìwọ tó wá sọ pé wallahi Allah bẹ́ẹ̀dá ò ní foríjìn lágbájá Allah bẹ́ẹ̀dá wá sọ pé mo sì ti bà iṣẹ́ tìrẹ jẹ́ ìwọ ni ní ṣàforíjì fún. So kayfa bika yawm al-qiyamah ya ọ̀kan lọ́mọ ìrẹ́ ọ̀kan lọ́mọ bó ní ó ti rí fún ẹjọ́ mi al-qiyamah tó bá wá Allah bẹ́ẹ̀dá wá sọ pé Saheed Shittu máa lọ sí aljanna ìrẹ́ ọ̀kan lọ́mọ máa wọná lọ kí ló dé tó ń bá Allah bẹ́ẹ̀dá dá ẹjọ́ tó mọ̀ bí Allah bẹ́ẹ̀dá ó ti dá. So ara ìmọ̀kan nìyẹn o so lára ẹni tá à ń sọ pé àìmọ̀kan ò dá nìyẹn wọ́n wá sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ nísìn ó gbé máìkì ó gbé fóònù síta ó bẹ̀rẹ̀ sí ṣe so lisanul ulama so ara ẹni tá à ń sọ nìyẹn o so ẹ̀yin tẹ́ ẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yanjú tẹ́ ẹ̀ mọ nǹkan tẹ́sìn sọ ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ gbéra yín síwájú pé ẹ tó nǹkan ẹ jẹ́ nǹkan ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ gbéra yín síwájú pé ẹ fẹ́ dáàbòbò ẹ̀sìn. Tọ́ tí Saheed Shittu bá wá túbá ń bi èyíkéyìí ń tẹ́ rò pé bóyá wọ́n ń ṣe ń kọ́ tẹ́yìn ò mà ipò ti túbá ń kọ́ so ẹ̀rí pé ti dá wàhálà síra yín lọ́rùn ẹ̀rí pé ti dá wàhálà síra yín lọ́rùn so ẹ wá sọ pé iṣẹ́ àlìjẹ́nà ò ní ṣe ó ṣe kò ṣe yóò ní iṣẹ́ àlìjẹ́nà tí ń ṣe yóò dákẹ́ túbá kò mbẹ̀ so nítorí kí kọ́rọ̀ yín má bàa dàbí ẹni tí anasallamu sọ pé ó búra pé Allah bẹ́ẹ̀dá ò ní foríjìn lágbájá tá Allah bẹ́ẹ̀dá wá foríjìn tó wá báṣẹ tòun jẹ́ tó wá fi sínú náà. wallahi tallahi summa billahi la ilaha illa aqsam bi rabbil kaaba wallahi Saheed ní wà lìjánà Saheed Shittu ní wà lìjánà àti gbogbo àwọn tó bá tẹ̀lé.